Odùduwà Media. Ẹ̀yin olólùfẹ́ Kí lẹ rí sí, mo kí wa káàbọ̀ sórí ọ̀tun ètò Kí lẹ rí sí fún ti òní. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé Aródú ni mò ń jẹ́, ọmọ wọn lówu òdùrú, ọmọ ajífepé ṣeré, ọmọ ògbógbòǹdù ẹkùn, ọmọ gbogbo máa fẹ́ràn, ọmọ bá àríjẹ àwọ̀ làámọ̀, ọmọ límẹ̀rí, ọmọ láàgbélù, ọmọ àwọn òṣùlé, ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì. Orí ètò Kí lẹ rí sí láti jọ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí àwọn tó ṣẹlẹ̀ sí àwa gangan láti ilé-iṣẹ́ wa Noah Media, ilé-iṣẹ́ tó máa ń fọn rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá kálékáko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa tó ti lààmì laaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ má gbàgbé wípé iṣẹ́ wa kò pín síbẹ̀, gbogbo iṣẹ́ tó bá ti rọ̀ mọ́ ká polówó ọjà, ká gbóhùn sí afẹ́fẹ́, ẹ máa bá wa níbẹ̀. Ẹ̀yin ṣáà máa fẹ́ràn wa, kẹ́ ẹ máa tẹ̀lé wa, kí ẹ máa bá wa pín gbogbo àwọn atọ́ka wa ká lórí gbogbo ìtàkùn gbogbo tí a ti ń bá ní dọ̀rẹ́. A wà lórí Facebook, a wà lórí Instagram, a wà lórí YouTube, a wà lórí TikTok. Àwọn nọ́mbà tẹ́ lè fi kàn sí wa, gbogbo ẹ̀ náà lẹ̀ ń wò lórí ẹ̀rọ yín. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi, mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Lórí ètò Kí lẹ rí sí lónìí, ìtàn ọ̀dọ́mọkùnrin kan ni mo mú wá fún wa. Jẹ́jẹ́ ni mo jókòó ni mo bá gba ohùn ìpè àtẹ̀ránṣẹ́ lórí WhatsApp láti ọwọ́ ẹni yìí. Ọkùnrin yìí bó ṣe ń sọ̀rọ̀, ẹ ti mọ̀ wípé ọ̀rọ̀ tó dùn nítorí ohùn ẹ̀ ń gbọ̀n bí ẹni tó ń sunkún. Ǹjẹ́ kí ló dé? Ó ní Aródú, ẹ gba àwọn ẹran òun kalẹ̀ kí n jọ̀ọ́ kí n bá òun gbé sí orí afẹ́fẹ́, ṣùgbọ́n kí n fi orúkọ bo òun láṣìírí torí pé òun mọ̀ pé òun kọjá ààyè òun. Ó wá ń fẹ́ ìmọ̀ràn gbogbo àwa ènìyàn ohun tí òun lè ṣe. Ó rí ọ̀dọ́mọbìnrin kan bí ẹgbẹ́ rẹ̀ tó nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n ọmọbìnrin yìí nígbà tí ó máa pàdé ẹ̀, ó sọ fún wípé òun kì í ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, wípé ọmọ ìlú kan ní òkè ọ̀hún ni òun ti wá. Wọ́n bá bẹ̀rẹ̀ eré ìfẹ́. Ọ̀dọ́mọkùnrin yìí ní ibi tóun ti mọ̀ pé òun ti kọsẹ̀ ni pé òun ò mọ ẹnikẹ́ni mọ́, òun ò mọ bàbá, òun ò mọ ìyá, òun ò mọ ọ̀rẹ́, òun ò mọ ọ̀tá, ṣùgbọ́n wọ́n jọ ń bára wọn ṣeré ìfẹ́. Ó ló ń bá òun gbé, àwọn jọ ń gbé ní lọ́kọ-láya, bó tilẹ̀ jẹ́ pé àwọn ò ṣe ẹ̀tọ́ ìgbéyàwó ti àṣà tiwa ń bí àbí ti àṣà ti ìlú wọn lọ́hùn. Ó ní ṣùgbọ́n gbogbo bí àwọn ṣe ń fẹ́ra yìí, ohun gbogbo tóun ní lòun fi ń tẹ́ ẹ lọ́rùn. Bó jẹ́ towó ni òun wà nílé fún un, bó jẹ́ ti ohun kọ̀ọ̀kan tó nílò ni òun pèsè ẹ̀ fún un. Ó tó bá dẹ̀ jẹ́ pé káwọn jọ ṣeré lọ́kọ-láya ni, àwọn onídìí lòun dúró. Ṣùgbọ́n gbogbo èyí tóun ṣe bíi pé kò tẹ́ ọmọbìnrin yìí lọ́rùn. Ó ní a máa kanra, a máa pariwo. Ó ní níbi tí ó kóun láyà jẹ dé, a máa lu òun, a máa dá òun dùbúlẹ̀, a máa ní kóun tẹ́wọ́, kóun kó ọwọ́ sókè. Ṣùgbọ́n pabambarì èyí tó ṣe tí ó fi ké gbàjarè sí ìgboro ayé. Ó ní bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti mọ àwọn ní àwọn àdúgbò gbogbo táwọn ti gbé, pé gbogbo ìjà, gbogbo wàhálà àwọn náà ló mú kí àwọn onílé gbogbo máa lé àwọn kákàkiri. Ó ní ṣùgbọ́n níbi tí àwọn tiẹ̀ wà ń gbé yìí, bí àgbàlagbà ló ní ilé, ẹni tó ní ilé yìí máa ń gba àwọn nímọ̀ràn, ṣùgbọ́n bàbá àgbàlagbà ní díẹ̀ náà ni ohun tó lè ṣe láti lè bá òun dẹ́kun wàhálà tí ọmọbìnrin yìí kó òun sí. Èyí tó fi ké gbàjarè gẹ́gẹ́ bí mo ti wí, ó ní ṣe ló jẹ gbèsè kákàkiri orí ìtàkùn ayélujára. Gbogbo àwọn ilé ìfowópamọ́sí tí wọn ò ní ọ́fíìsì kan pàtó tẹ́ lè sọ pé ibi tí wọ́n wà, gbogbo wọn ló yáwó lọ́wọ́ ẹ̀. Ó ní á wá máa fi nọ́mbà òun yáwó, wọn á wá máa pe òun ló wá máa bá jà. Ó ní gbogbo àdúgbò ló ti yá owó tán, wípé òun á kówó fún un kàkà kó fi owó ra nǹkan tó nílò, bíi kó máa kunjú, kó máa kun etí, kó máa ra kò lápá, kò nídìí, kò ní ọwọ́, gbogbo ẹ̀ṣá ló ní ó ń ṣe. Wọ́n sì ti bí ọmọ méjì fún ara wọn. Ó ní ṣùgbọ́n eléyìí, ó ní òun dé ni òun tún gba ìpè lọ́wọ́ ìkan nínú àwọn báǹkì gbogbo tí ó ti yáwó. Ó ní ìyẹn lòun bá dojúkọ wípé ṣó fẹ́ pa òun. Èló lowó tóun rí, kì í ṣe pé òun ṣiṣẹ́ oṣù, àmọ́ iṣẹ́ tóun ṣe, òun ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé owó tí òun rí níbẹ̀ ó tóun jẹun, ó tóun bọ́ ìyàwó, tóun bọ́ ọmọ. Kí ló dé tó ń ṣe báyìí? Kí ni ó ní ibẹ̀ ṣá ni gbọ́nmi-sí-omi-ò-tó ti bẹ̀rẹ̀. Ó ní kóun tó wí kó tó fọ̀, ó ní bó ṣe yọ ọ̀bẹ tí òun nìyẹn, àfi pàá ló fọ̀bẹ ya òun ní apá. Yéèyéèyé lòun sì ń ké, àfi pìí ṣe ló bọ́ sápá kejì. Kó má pa òun ṣá, òun ṣáà bọ́ síta ní inú ilé.
ó lóun sì ti sá kúrò nínú ilé nìsí tí ń lọ sí bí oṣù kan òun ò tẹ́ni tó ń lọlé bẹ́ẹ̀ ọmọbìnrin yìí ò kúrò síbẹ̀ ló ń pariwo kiri pé kó bá ń wá ọkọ òun ó ní ìyẹn ló wá ké gbàjarè wípé kóun tó di ẹni tí obìnrin kan máa gún pa àbí tó máa rán àwọn èèyàn kan láti lù wọ́n pa kí ni kóun ṣe ọ̀rọ̀ yìí sọ sí èmi fúnra mi lẹ́nu ó bu iyọ̀ sí ohun gbogbo tẹ́ ẹ bá rí sí láti sọ àbí láti fi gba ọ̀dọ́mọkùnrin yìí ní ìmọ̀ràn ẹ fi ṣọwọ́ sí wa lórí ìtàkùn wa gbogbo tí ẹ ń wò lórí ẹ̀rọ yín àbí kẹ́ ẹ pè sórí nọ́mbà wa àbí kẹ́ ẹ tẹ àtẹ̀ránṣẹ́ sí nọ́mbà wa tàbí sí ímeèlì wa èmi náà ní ti ní tòótọ́ mi ò pa orúkọ dàródù ni mò ń jẹ́ Òjígọ̀bì ọmọ wọn lówó òdùrú ọmọ wọn ní àwà òṣèlú ọmọ bàbá kan mi tútù ti jó ní fàìfà àtúpàdé láyọ̀ láìpẹ́ jọjọ àlàáfíà. Nuwa Media.